sì ń sọ̀rọ̀ tó yẹ kí bàbá yìí ó ṣe ẹ sì sọ fún ẹ̀yin tẹ́ ẹ pé tì wọ́n bẹ́ẹ̀ ṣe jíwó kó sápò tìyín lẹ̀ ń sáré ẹ̀ ìtàràlù ń wé ẹ̀ẹ́dẹ́ tí gbọ́ ètò àṣẹ àbúrìjà náà ń sọ fún yín pé ibi nǹkan bá kù sí ẹ máa sọ fún bàbá yìí òun nìkan náà ní sẹ́ yóò apin rẹ̀ sọ́nà 100 ni ẹ̀yin sì ń rí gbogbo ẹ̀ ẹ̀yin kan bẹ ní house of assembly ń bẹ̀ ń ẹ̀yin mutí àti kábín bisikìtì ẹ̀kẹ́ ẹ̀yin ṣe bèbèbèbè ní ti lọ́ọ̀lù kọ̀ọ̀kan yín ebi ń pàlú kọ̀ọ̀kan yín ọjà wọn kọ̀ọ̀kan yín bóò lépo kọ̀ọ̀kan yín bóò irú ìjọba wo rèé ọlọ́run àfikọ́ lọ́wọ́ afáwà islam gbogbo stéètì tí ń bẹ nàìjíríà ní sàárẹ̀ gáàsà káòkè fòmọ́. kò dájú pé náà lọrin lọ́wọ́. èéfì. tí tá padà conclude sínú. kí ló dé. bóyá kì í ṣe stéètì ní Kwara. èéfì. akébùsí ọ̀nà àwọn èrò pọ̀ ń bẹ̀. mọ́tò àgbádùn rìn bẹ́ẹ̀ kọ́dà bí ìrìn lẹ́sẹ̀ kò gbádùn rìn. kálukú ń pẹ́ mọ́ ni. àbí wọ́n ti yọ kó nù lọ́rin ni. kò dájú pé ń bẹ ní Kwara. gbogbo àtà bá ń gbé gáàsà káòkè fòmọ́ àti gbogbo agbègbè láfàáyà ẹja lọ rò dáadáa bóyá kì í ṣe nù lọrin bóyá àkànlọ́ wà mára lọ́rùn ni. ẹ̀yin tọ́lọ́run sì dá tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. stéètì tí bá jẹ́ ẹja mọ̀ àbí. tí wọ́n bá sàlàyé stéètì bá jẹ́ àmọ̀. afẹ́wàsá ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì a sọ fún àwọn power hiding àbí power holding àbí power sọnù yẹn ni ó kọ wọn ni a wí fún wọn wọn wá lọ́gàá kan tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ wọ́n ní ọ̀gá tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ tí ń gbowó wọ́n ní wọ́n ti gbé lọ wọ́n ní wọ́n ti gbé ọ̀gá mi wá afẹ́wàsá mo fẹ́ ka àwọn community kan fún yín ṣèjọba náà sì ni sáyé náà la sì wà báyìí tá a lò báyìí tẹ́lẹ̀ ń bọ̀ làwa dájú kọ yìí àti bí nǹkan máa da ìgòbẹ̀tà báwọn ọmọ ti gbọ́ tún ebi àwa náà ìgòbẹ̀tà náà ni ṣé wọ́n ń bẹ̀tà báyìí afẹ́ wà sílámù. bàbá kò ní state àbọ̀ federal. àbọ̀ bẹ́ẹ̀. torí èwo lọ́kàn á pẹ̀lú Dangote. ẹ máa gbọ́ afẹ́ islam afẹ́ wà sílámù ẹ wo nǹkan Orísun Bari community okòlówó mẹ́rin náà wà Aliheri community bí n ṣe ń ká àwọn ẹ̀ máa gbọ́ o Alu Rasul community. Ridwanullah community Gbáàkó community Ajibesi community Ìdí-àpẹ́ oko community afẹ́wàsílá mo ti kà wọ́n tún kọ́ àwọn kan ìrántí mọ́ni wàláyé àrínà lò láti jọ òtí ààwẹ̀ ti di 4 àbí 5. abájọ tó fi ká yín la. lónìí àwa sọ ń jẹjọ pé a bẹ bàbá wa gómìnà lọ́wọ́ sí wọn wá tanná fún wa lẹ́yìn àná wákàtí 3 àbọ̀ wọ́n ìtùpá àti torí lẹ́sìn ẹ̀rì kan chájì díẹ̀ báwọn. àtúntò irú nǹkan kan nísìn. ẹ̀rì kan chájì díẹ̀ báwọn. ẹ̀yin power holding à ń fẹjọ́ yín sùn bàbá wa gómìnà his excellency Malam Abdulrahman Abdulrazak kí wọ́n bá wa bẹ̀ yín ni kò sí àmàpá alágbára kan tẹ́lẹ̀ tá a lè ṣe fún yín àmọ́ kí wọ́n bá wa bẹ̀ yín èé ṣe tẹ́ ẹ dájú oko olówó àti Gbáàkó àti gbogbo agbègbè ẹ̀ báyìí kí ló dé èé ṣe ẹ sì ń ṣàbòsí ẹ tàn táwọn kan àwọn kan ní látàgùn méjì àárọ̀ wọn ti tàn táwọn ìrọ̀lẹ́ aago 5 wọn tó pa ẹni ó wí bẹ̀ ń bẹ lọ́dọ̀ mi ní ìnísìn tọ ẹ wá tàn táwọn kan wákàtí 2 3 àbọ̀ ẹ pa ntẹ́ ń ṣe ọlọ́run rí yín bí ipa ẹ̀wọ̀ ọba ká yín ipa gómìnà ọ̀ka yín bí ipa gómìnà ọba ká yín ipa ọlọ́run ọ̀ka yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí inú wọn ipa ànábì ọ̀ka yín ẹ̀yin tẹ́ jẹ́ kírísítẹ́nì inú wọn ipa jésù ọ̀ka yín ẹ̀yin tẹ́ jẹ́ lẹ́sìn mi ìrédèrè dẹ́tẹ̀nsìn ni ọ̀ka yín salamu aleykum bí yín ti mọ̀nù afẹ́wà islam. èkejì ẹ sọ̀rọ̀. federal level. ní à ń lọ federal level báyìí. ẹ wá ń sọ fún wa pé Dangote dẹ pé àmọ́ Dangote ló ń ká dìbò fún. Dangote kọ́ la dìbò fún. ẹ dákun ẹ ntọ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ wá ń kó sọ́wọ́ ẹnìkan. ntọ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ wá lọ kó sọ́wọ́ ẹnìkan kí ló kà á pẹ̀lú Dangote. àwọn ìlú kan sì ń bẹ ìlú kan sì kọ́ Ìlọrin ni báwọn bá ti gbọ́ pé nǹkan kan fẹ́ dé. àwọn wọn palẹ̀ mẹ́rin. ẹ ṣe. wọ́n ní ẹ̀gbọ́n ni wallahi alazim à ń bẹ lọ́dọ̀ mú yí bí alálamẹ́ǹtì ẹnìkan wá ń sọ bẹ́ẹ̀ àgbàlagbà ni ó ń bẹ́ẹ̀ bá rí pé nǹkan kan bá dẹ̀ láyé Ìlọrin lẹ́tì fura ó ní wọ́n ti kọ́kọ́ máa ti ilé epo ó ní wọ́n bẹ̀rẹ̀ nù. ó sì ṣe déédé àdúrà aláìmẹ́ǹtì ní ti àfáyàyà náà àdúrà tóun náà ṣe aláìmẹ́ǹtì lẹ́yìn tóun náà wílẹ̀ àárọ̀ yìí nù. ẹ wo àwọn ilé epo nísìnyí wọ́n ti ti àwọn kan ní àwọn ta ní àwọn kan ta ní 700 àti èsè ẹ̀yin elépo yìí náà bẹ̀rù Ọlọ́run ebó ọmọ ìyá wa ní ebó ọmọ ìyá kan náà ni wa. àwa débi ìwà ni wọn tepo. ṣé torí èrè tẹ́ ẹ jẹ yìí náà èyí tẹ́ ẹ jẹ ń gbogbo ọdún bíi 10 ń bo lẹ náà sí. ìjà fi bẹ̀rù Ọlọ́run gbà fi bára wa lò. ẹ jẹ́ abá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá débẹ̀ bá ń sanwó ni àní nǹkan ṣe àwọn tí ń ta epo.
aláwọn elépo bàbá mi sọ pé o pè mí wá sí kí lọ́kàn mi àwọn tí ó pè mí ó pè mí. nítorí kí ni ẹ bá fara ní ọmọ ìyá rẹ. ẹ fara ní ọmọ ìyá yín 700 kan èyí kí ló dé. ẹ ṣàánú ọmọ Ànábì Ádámù ẹ ṣàánú ìlú yín gan yín náà. àgbo lọ́ràn yín títí lónìí àárín kankan gùn wọn náà wò lè kóra. kí ló dé báyìí èé ṣe ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ́ẹ̀ da gbogbo ẹlẹ́ ìjọ gan. ẹ wá gbọ́ pé nǹkan fẹ́ dẹ̀. sẹ́nẹ́tọ̀ Abdulrafi ló da gbogbo ẹlẹ́hùn. ṣé kò ní nǹkan ni. ṣé kò ní nǹkan ni ọ da gbogbo ẹlẹ́bẹ̀mí rẹ ó ti dà á lẹ̀ nánu kí lẹ̀ wà wọ́n mọ́nú ayé ọ̀hún. ọlọ́ọ̀ sin sẹ́rí ilẹ̀ mùsùlùmí. abẹ́wà Islam ẹni ọba gbọ́ nǹkan jọ láyé tiẹ̀ sàgbáko ṣé ẹni bá ti sàárẹ̀ fẹ́ pé ní bá ń fọ lásán àmọ́ wọ́n ti mọ para wọ́n fẹ́ kó kú nù o. àní wọ́n tún wá sọ fúnra wọn broda ń sọ fún bọ̀dá rẹ̀ bẹ́ẹ̀ dìtẹ́ lẹ́gbẹ̀ẹ́ nù fa gbé wọn sọ̀kalẹ̀ sí táyì. gbé àwọn láyé sọ̀kalẹ̀ sórí táyì. wọ́n ti fi ra wọn la ìmú wulẹ̀ bá gbogbo kí n jẹ́ ní. wọ́n bá gbogbo kí n tà fi ra wọn la yóò bá gbogbo mọ́tíráṣí jẹ́ o ẹ sọ wọn kalẹ̀ sí ní kíní o ìwọ tó olówó wọn ni wọ́n wọ́ kalẹ̀ ìwọ tó ní kẹ́. òun náà wí fún wọn ìgbà ni ìyẹn bá ti bóde tẹ wọ́ wọn. bá tẹ wọ́ wọn sílẹ̀ kẹ mú mọ́tíráṣí yẹn kẹ gbélé sínú yàrá àtọ̀ ìwọ tó bí wọn nù wọ bàbá. gbogbo létí wọ́n kọjọ bí 100 kan tó jẹ́ ń tọ́ da bàbá tó ní gbogbo lé èkó bí 30 tó jẹ́ ń tọ́ da bàbá tó kọ́ pẹ̀tẹ́ẹ̀sì tó ọmọ iye tọ́jẹ́ mọ́ tó jẹ́ ń tọ́ da gbogbo lé ní làwọn ọmọ nìyọ́ ta èyí tí kákọ́ ń bẹ lọ́nà Táíwò nǹkan gbogbo ẹ̀ mọ́ gbogbo ẹ̀ tí wọ́n rí pé ó wà commercial èyí wọ́n kọ́ tà ná ẹ bá ta gbogbo ẹ̀ tán ìwọ́n bẹ́ẹ̀ bí tọ́ yanu kalẹ̀ nínú sàárè yìí táwọn kan jẹ gbogbo ẹnu ẹ nígbà tó jẹ́ ń tọ́ da láyé. kò sí sí tọ́jọ́ mọ́ máa ro aburú rù ọ́ dúkìá yìí owó owó tó fi kọ́ wọn dúkìá tó fi tọ́ wọn ni lẹ́kọ̀ọ́ Islam ẹ̀kọ́ Islam ò sì sí mbẹ̀. ìwọ náà bó ṣe ń gbà tọ́ wọn wọ́n rí pọ̀ láàánú. wọ́n rí pọ̀ ọ̀dùn náà ṣàánú àwọn ẹbí ẹ̀. Ọlọ́run wá fẹ́ fọmọ rẹ san lẹ́san. kí n gbogbo wọ̀nyí ẹ̀yin elépo ẹ ṣàánú ọmọ ìyá àwọn ọmọ ìyá yín ṣàánú wa náà. àwọn èèyàn ti dúró lẹ́nu ọ̀nà géètì yín tí wọ́n béèrè nǹkan tó ẹ lọ lé wọn dànù. ẹ gbọ́dọ̀ àwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́. ẹ gbọ́dọ̀ gbọ́ pé nǹkan kan fẹ́ le. ẹ̀yin lẹ́kọ̀ọ́ le. bí nǹkan kan bá sì dẹ̀ kò ní tètè dẹ̀ ńlọrin. ẹni àti tàtọ̀ wa tán. àwọn ìtatọ̀ wọ àwọn tán bí nǹkan dẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ kò ní dẹ̀ ńlọrin kò ní tètè dẹ̀. ọ padà tatọwọ́ rẹ tán. ọ tatọwọ́ ẹ̀ tán náà ọ̀nà wo ló fi ní tà tán ìbọn wà yín pọ̀jọ́ kan tí wọ́n sunkún ọ ta tán nù. láàánú káwọn èèyàn mọ̀ kọ́ láàánú. hamu rọ́fún kọ́sìrìhì. èéṣe tí Ìyábọ̀ Fásì wá gba wájú lọ́wọ́ gbogbo ẹ̀yin lẹ́kọ̀ọ́ Ìyábọ̀ Fásì. òfin àṣẹmọ́lu ní àwọn òfin tí ò pé tálíkà. Bófásì wá gba wájú ẹ̀yin lẹ́kọ̀ọ́. àwọn òfin jàǹbá tẹ lọ ṣe tí ò pé tálíkà ti ń pè àwọn ẹni ó yẹ wọn mú orí mú. wọn ò rí mú. wọn lọ mú ẹni tí ò ní ga tí ò ní. La ilaha illallah Muhammadu Rasul. ẹni ó yẹ kẹ́ ẹ mú lẹ̀ mú. ẹ rí mú yìí òun tó wá pé ẹni ọba tó bẹ̀ mọ̀ wá mú. ẹ má gbọ́ kan. òun òfin àtẹmọ́lu ní. ẹ wo Nàìjíríà. ẹni ó yẹ kẹ́ ẹ mú ẹ rí mú. àfẹ́ wàsílám níjọ́ tí ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìyà jíjẹ ṣe ń sọ déètì mú yín níjọ́ tí Musa Yar'Adua ti kó láyé láti bẹ̀rẹ̀ ìyà jíjẹ ọlọmọsà kẹ Musa Yar'Adua. ẹni ó kú tán tí gbogbo yẹn ń ṣàdúrà fún. La ilaha níjọ́ náà lọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ là ń jẹ́ lọ́ọ̀dì sìn. Ọlọ́run ní àánú Ọlọ́run ní fẹ́ẹ́fẹ́ fi atẹ́gùn dáadáa tí kálukú ń rí gbogbo ìjọba tá a ti ń lò ọ̀sálàánú lẹ́yìn ó ti tán lórí Yar'Adua. òfin wàhálà tẹ̀sí dálẹ̀ ni. òfin tẹ̀sí dálẹ̀ ni. àwọn òfin àgbákò. owó tẹ̀ ń jí kó wọ̀nyí ẹ bá wà lá fún yín láyé ẹ ẹni ọba ti ṣe lọ́dún mẹ́rin kò sọ́dún kejì kankan mọ́ kẹ́lẹ́ mi ò tún bọ́ bẹ́ẹ̀ ni. ẹ ti wá gbọ́n ọdún mẹ́jọ ni. ẹni ó jí adìẹ gbé wọn fún 35 years wọn. èèyàn jáde ẹ gbé wọ́n ní ẹ fún ní 35 years wọ́n ní 35 years. èèyàn jáde ẹ gbé. wọ́n tún wá ní kọ́tara lọ kó dé. ẹni ó wá kó 8.4 billion. wọn ò tiẹ̀ rí mú. ẹni ó da 4 trillion naira alẹ́ ẹ rí wọn ṣe bákan àjálẹ̀ ń bẹ tó yẹ kẹ́ lọ́ọ́ jù wọ́n sí tó yẹ pé ọdún mẹ́ta wọn ò ní róòrùn wọn ò ní gbọ́mọ ẹnìkan ò tún kówó jẹ mọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá lọ́ọ́ fi wọ́n sí pàǹtí àbí kirikiri àwọn ènìyàn tó wọ́n máa ka pépà wọ́n máa wò ẹ̀ ní ẹni tó ṣẹ̀ tó kówó jẹ tó jalè ọmọ Nàìjíríà. wọ́n sì ṣe ẹlòmíì mú kọ̀rẹ́ ní gbalẹ̀ lónìí. wọ́n sì ṣe ẹlòmíì mú kọ̀rẹ́ nìkan gbalẹ̀ lónìí. ẹ̀ ń fa àwọn kan rọ́pò àwọn kan gbogbo ẹ̀ lọ́dọ̀ rí. àwọn tí ń kó wọn Nàìjíríà jẹ àyàn wọn lè mọ̀ ń bò ṣe para yín náà ni wọ́n ẹ̀yìn wọn náà ẹjọ́ ń kó jẹ ni ebi bi tó yẹ fìyàn sí tí ò ní rí náà mọ́tọ́ bá jáde ebi ń bẹ ẹni èyí ṣe tẹ ní ó kó bìtìbìtì owó Nàìjíríà jẹ ẹ lọ sọ bí téèyàn bá jáde tí ò ní rí nàmọ tí ò ní gbọ́rọ̀ mọ́ ẹnìkan ò tún kówó jẹ mọ́ àmẹyìn náà ara yín náà lẹjọ ń pín 10 million ó ti dọdọ ẹnìkan 50 million ó ti dọdọ ẹnìkan 80 million ó ti wọnú àkáǹtì ẹnìkan ẹ wà pé mọ wọrí àbá yanjú ẹ àwọn ni wọn gẹ fìlà wáyé dí lẹni ọjà lè Nàìjíríà wá gẹ fìlà wáyé dí wọn wá tó ń sáfù wájú ẹ wá mú ẹni ó gbé ẹran
à ń lọ sọ wọn sá ti wọn lé. àwọn tó há Kùránì wọn dúró lẹ́yìn. àwọn kò go and block himself serving ní kíni. àwọn sáfù ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. àwọn tó há Kùránù tán àwọn wà sáfù ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ẹ̀yin tẹ̀ há ṣe hà tó yẹ pé tá a bá ní ẹ̀ka làmútàrà kéfà lílábìlẹ̀ ẹ̀ mọ̀ lọ wí níbi tẹ́ ẹ̀kẹ́ kankan dé ẹ̀yin lè wá gba sáfù wájú. yóò sọ fún ya ní ìdààmú ni ìdààmú níjọ́ wo sì ké. ẹ̀rí nǹkan omi lòun tó sáfù lẹ́yìn bàbá wa lè bá mú ọwọ́ agbọ́wọ́ òsì ó gbé lọ́wọ́ ọ̀tún báyìí. òun ló bẹ kàn gbé ní ìkọ̀mọ́. òun ọmọ tí mẹ́mẹ́ mọ́lẹ́ kan wọ́n àwọn tó sáfù wájú yìí nísìn bó la ń lọ báyìí. àní wọ́n ti gbé kámọ̀ tán wọ́n sì ti bẹ̀rẹ̀ ẹ̀rún ó sì dùn ó sì kọ́ ó sì kọ mẹ́sẹ́jì òun kírun lọ́wọ́. afẹ́wà sílámù ọlọ́wọ́n da bí ọ̀rọ̀ Nàìjíríà dé ni pé ọlọ́wọ́n da àmọ́ kí baba gómìnà ọba wa lọ bẹ àwọn power hold wọ̀nyí baba gómìnà ọlọ́wọ́n jọ da fún ẹ bá yọjú sáwọn power hold o ìyá náà ń jẹ wá lóko olówó gbà kó Orísun bá rẹ gbogbo wa bẹ́ẹ̀. epo tẹ̀sí ní kíláńkì tí ọmọ kọ̀ǹtò rẹ̀ ẹ̀yin ni ẹ máa kọ̀ǹtò nǹkan. ẹ dákun àti fọlọ́n bẹ epo tẹ ní kọ́ ọmọkùnrin bàbá òun fúláwà bàbá òun kándù bàbá òun rẹsì bàbá òun sùpàgẹ́tì ọmọ lọ kọ̀ǹtò. ẹ fà wọ́n lẹ̀ ń bi ìrẹsì. ẹ dákun ẹ fi wọ́n lẹ̀ ń bi fúláwà wọn àti sìmọ́ǹtì wọn o. kí ni pa ti ẹ̀ka tí pàtí yọ̀ká. kí ni pa wọn ká ń bẹ̀ ní ti pàtí yọ̀ká. tẹ̀ bá ní fìyà jẹ wá. ẹ dákun bọ́lọ́n bá ní ẹ gbọ́ bẹ́ẹ̀ sì gbọ́ àwa wí tiwa afẹ́wà sílámù. àwa la fẹ́ràn yín ju ẹ dákun ẹ mọ̀ mu wa o. ẹ mọ̀ gbà afẹ́wà sílámù. àwa la fẹ́ràn. wọ́n sì wá mú wa kí ni tá a wí tí wọ́n mú wa. tá a wí náà ni. tá a bá lérí wọn ọ̀dá ni àbá lérí wọn bàjẹ́ ẹ bá gbà wọ́n mọ̀ràn. àwí bẹ́ẹ̀ dé. nígbà tí èsì pé tá a wí nù ẹ̀yin ti fẹ́ràn kẹ́ ẹ mọ bẹ̀rù wọn jù. yín wí fún wọn náà ni. kí wọ́n ṣe fún wa. aláà ń sọ bí Nàìjíríà ó ṣe da báyé ó ṣe da bí Kwara State ó ṣe da. tọ́dọ̀ àwa kan bí agbọ́dọ̀ bínú. ìyẹn sọ fún yín mọ́ ní gbogbo stéètì kò sí ìtí ọmọ jìyà tiwa yìí nìkan lọ́rọ̀ fi gómìnà ṣàánú wa n gbèsè gómìnà dáadáa ni Ọlọ́run kó ṣàlékún àníwò ẹ̀ fún wa gómìnà tiwa yìí náà àwọn náà dáadáa ni wọ́n ṣe báyìí sẹ́ni yókùkù ṣe dáadáa Ọlọ́run ó dá ẹni ó sì ṣe kan yókù náà Ọlọ́run ó dá ọ̀sẹ́ni Ọlọ́run ò lè mú nù yín àmọ́ gómìnà tiwa yà àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ tí ì dé unity ẹ kọjá kẹ lọ wo bíríìjì tán ṣe wọn bá ṣe lọ bẹ wìtìwìtì sẹ́wọ̀n pa irọ́ náà kọjá ń bẹ tẹ́tẹ́lẹ̀ àmọ́ ní sẹ́yìn àmọ́ irọ́ náà kọjá nígbà tí wọ́n bá ṣe bíríìjì yìí tán sẹ́wọ̀n kí tẹ́tẹ́lẹ̀ irọ́ náà kọjá gbogbo ẹ̀ di táwọn tọ́ọ̀nù padà ní àmọ́ ní sèche bàbá wa bẹ̀rẹ̀ bíríìjì yìí tí wọ́n bá parí ẹ̀ báyìí àmọ́ lọ yá ẹ̀ tí ń bọ̀ láti ọ̀nà Murtala yóò kan gòkè lọ tó bẹ gbé gamani lọ. ara àwọn àṣẹ tí wọ́n ṣe lọ́wọ́ nù. ara àwọn àṣẹ tí wọ́n ṣe lọ́wọ́ nù sẹ́wọ̀n pa irọ́ náà kọjá ń bẹ tẹ́tẹ́lẹ̀ àgbà wọ́n ṣe bíríìjì Ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run da gbogbo tí mo nù afẹ́ wa Islam fatwatuna al-yawma tadullu ala al-hikmati fi kalami Luqman libnihi ọ̀rọ̀ wa lónìí ó máa dá lórí ọ̀rọ̀ Luqman al-Hakim tó sọ fún mi. àwọn ìjọba kan tí wọ́n lọ ayé dànù. àwọn ìjọba kan rèé o afẹ́ wa Islam ó ní khus ma shi'ta min hadhihi al-kalimat ìwọ́n máa yá mi tó ń gbọ́ ètò àṣẹ Abul Janna ní Diamond 88.7 lókòpónà Yídì ní Rẹ́wọlédé ìwọ́n tó ń gbọ́ your shining supreme station níbẹ̀ la wà yìí ìwọ́n tó ń bá ń gbọ́ mú ntọ́ bá wù ọ́ nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí fahiya min kunuzil okuli ọ̀rọ̀ náà ibi pẹ́pẹ́ ọ̀rọ̀ làákàyè ẹni tí ń jáde wá qala Luqman al-Hakim libnihi Luqman al-Hakim ń sọ fún mi ẹ̀ báyìí ó ní la tarkan ila dunya la tarkan ila dunya má gbára láyé ìwọ ọmọ mi má fara ti ayé ìwọ ọmọ mi má ka ayé lórí báyìí kọ́ wá wàwọ́ méjèèjì mọ́. gbogbo ayé lọ́rọ̀. wala tarikan ila dunya kathiran. ìwọ ọmọ ìyá mi tó bá létí. fa innal mala yajma'u linnafadi. ṣé gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin àfa tẹ̀ kéwú àwọn ọmọ kéwú tá ń lò lè kéwú lọ́wọ́ ṣe gbọ́ kí ló wí. fala tarikan ila dunya kathiran. ẹ kó gbogbo owó náà ẹ jí gbogbo owó náà kó kódà Nàìjíríà gan sì ń sunkún pé èéṣe àwọn eléríwo níbẹ̀nú mi tí wọ́n lò mí báyìí ebe ẹ lọ Lọ́ńdọ̀nù tẹ̀ ń jíwó wa kó lọ ebe ẹ lọ Amẹ́ríkà tẹ̀ ń jíwó wa kó lọ ebe ẹ lọ Spain tẹ̀ nílé iṣẹ́ ń bẹ̀ ebe ẹ rí Dubai artificial omi ni wọ́n ṣe ẹ wò wọn ò lówó tó yín wọ́n bá dẹ̀ ní olówó jù yín lọ nísìn ìjọba Nàìjíríà bọ́bá díjú àlìkìyàmà ìbò lẹ́gbà gbogbo ẹ̀yin gómìnà stéètì bọ́bá díjú àlìkìyàmà ìbò lẹ́gbà gbogbo ẹ̀yin sínétọ̀ gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀jẹ̀ ẹ̀ríbù ẹ̀bù gbogbo ẹ̀ náà ó lè lẹ́ẹ̀fí ń jà. fala tarikan ila dunya
كثيرا afẹ́ wà sílẹ̀ ẹ̀ máa gbọ́. فإن المال يجمع للنفاد. afẹ́ wà sílẹ̀ àwa bá nàìjíríà débi pé èèyàn lọ́mọ mẹ́rin tí wọ́n lọ léèwé láàyè ọwọ́ withdraw mẹ́ta kú ó ní wọ́n yọ ọ̀kan yìí máa lọ á máa rún tiẹ̀ máa ẹ̀yìn yòókù ẹ̀ máa lọ kọ́sẹ́ ẹ̀ òbí ẹ̀ bá nàìjíríà dé àti jẹ́ le àti mú le àti raṣọ léèwé àti ra kánfàsì bọ́bá tún ṣe sáà yunifásitì kan bẹ̀yìn ní dákọ̀rẹ́ àgbà kan ní ó lè ṣe sáà ẹ bá rí táwọn ọmọ bá pe àwọn bàbá wọn báyìí pé dádì àgbà kan dínú wọn ní ká san 70,000 kan wọn tọ́wọ́ yìí ti kọjá àjọ Monday báyìí yóò tún di 80. ẹni tí olówó ṣe tí wọ́n di ṣe tuntun. ẹ mọ̀ wá owó kí gbalagbala bóyá mẹ́rin bàbá wọn sì ní bẹ̀ báwọn èé ṣe ti gbogbo ẹ̀ lè tó báyìí àwọn yunifásitì wa wọ̀nyí sọ yẹ kó ọmọ tó báyìí ni. àwọn kan wọ́n sì fowó dọ́là kọ́ àwọn ọmọ wọn lọ léèwé owó dọ́là. àwọn owó dọ́là làwọn kan sì fi ń ká àwọn ọmọ wọn lọ léèwé. dọ́là lálá. ní nàìjíríà yìí náà. àwọn tí ń lọ kàwé. ẹ pa abá tún dé ẹ tún mọ gbọ́ bí abá dé. ẹmu tuntun sẹlẹkẹjọ Diamond FM lẹ ń gbọ́ o tó ń dùn yúgbàyúgbà. Hey, Bajaj Boxer special April offer don land. You fit buy Bajaj Boxer for just 935,000 naira. Make you visit our nearest dealer today to collect your own o. Hurry o, offer valid while stock lasts. afáwọn ẹ̀wọ̀n islam akí àwọn jàmáà tí ń gbọ́ wa wàláì gbogbo etí tí ń gbé tó wa láàárọ̀ yìí ẹ ní sunkún bànújẹ́. bọ́ wà lọ́wọ́ bànújẹ́ lọ́wọ́ sọ dídùn. bọ́ ọba sì wà lọ́wọ́ bànújẹ́ lọ́wọ́ sọ dídùn. ẹni tí ń gbọ́ pẹ̀lú etí ìfẹ́ àtẹni tí ń gbọ́ pẹ̀lú etí ọ̀kan yòókù náà kò sí kankan ọlọ́nkọ́ fọ́nà mọ́ bàbá tí wọ́n fọ́nà mọ́ kó sì ìjọba bí ọ sí. la tarkanu ila dunya afẹ́ wa islam má gbára láyé wàlá tashghul qalbaka biha má sì jẹ́ kọ́kàn rí ọ́ ká ìrojú pẹ̀lú ayé fèsì ọlọ́run. tó bá ti kó owó kò lọ́mọ kó. bọ́ bá ti jọ́kàn rí kó kẹ́kẹ́ kọ́ máa ká ìrojú pẹ̀lú ayé ọ́ máa jalè láyé ni. ìwọ máa jẹ àwọn kan máa sunkún. ìwọ máa rówó àwọn kan máa rí nira ni o bó ti ṣe nu ìwọ máa mi o. ìwọ náà ló sì ń kó nira bá wọn. ìwọ náà ló sì ń kó nira bá wọn owó wọn náà ló ń kó sáko yìí owó wọn náà ló kún gbogbo báńkì bíi mẹ́jẹ̀ẹ̀jọ tó ní owó wọn ni iṣẹ́ kí ló ń ṣe èló ló ń gbà bí sínétọ̀ rẹ èló ló ń gbà bí ọ̀nàdébù rẹ èló ló ń gbà bí tó ló ń ṣe. káyé máyà ni máa fà. managing director èló lẹ̀ ń gbà tẹ́ ẹ̀ fi ń ra Ferrari tẹ́ ẹ̀ fi ń ra fùrúrù èló gan lẹ̀ ń gbà ẹbí owó jani gini geni jigbe ni. tálíkà orílẹ̀ tiẹ̀ mọ́lẹ́jì. tálíkà orílẹ̀ tiẹ̀ mọ́lẹ́jì báyìí afẹ́ wàsám ńlọ wá sí ní àná àbí ń jẹ ni àwa kan ilé kan wọ́n wá páànù tá a fi kan léwu wọ́n wá fi kan wíńdò ni wọ́n ń sọ fún Abdulaziz sójú ògbójì mọ́ ní èèyàn sì ń gbénu lé ìbá nígbà tá a dé ta àwa bá wọn tí wọ́n tẹ́ ní tí wọ́n sì bá jẹ́ mi dáàyè wọn ọ̀rẹ́ bẹ̀lẹ̀ wọn ó kùn yé wọn wá ń gbé bẹ̀bẹ̀ nígbà tí èmi wọn nìkan wá ń darí bọ̀ mọ́ wá pé ọkùnrin tí mo bá ń ta ń bẹ̀ mọ́ ni wá yéé ṣe ẹ̀sìn gbìyànjú kẹrẹ ó ní alájí kò sí ọ̀nà ní family house táwọn sì ń gbé wàhálà yìí pọ̀ lérí àwa la níbẹ̀ ń àyìn kọ́lẹ̀ ní ìyá yìí àwọn afárapamọ́ sí àyìn tọ́ ilé tàwọn táwọn wá ń kọ́ lọ ní ibi àwọn bá dín náà dáàyè afẹ́wọ̀ sílẹ̀ mo wá wò wọ́n báyìí páànù ni wọ́n kan wíńdò ẹ bá wá rí wíńdò ẹyọ ilẹ̀ ilẹ̀ wá nípa èyí ṣe ẹ bá rí sìmẹ́ntì o wíńdò ẹyọ ọ̀kan ẹlòmíì wíńdò ẹyọ ọ̀kan ọ fẹ́ ra gbogbo Ìlọrin. afẹ́wọ̀ sílẹ̀ ilẹ̀ ilẹ̀ lásán wá ní wọn ọ̀rẹ́ nu lé wọn ò sì rẹ́ta wọn ti ń gbé bẹ́ẹ̀ nu tọmọ kéékèèké mo ní ìwọ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń ṣàánú ṣé ẹ̀ ráwọn ilé yìí ni ẹ wàá fi páálí di owó lọ wájú àwọn tí ń kì í a máa gbé ṣe kínní yẹn fún mi ọmọ àjàzẹ́lù mánu àní o ṣeré owó rẹ eré wo wọn ni o ṣe ebi wọn ni ọwọ́ àjò ni kọ́ lálẹ́ àti ara ẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọ wọ̀ ọlọ́la kí wọ́n mọ̀ sọ pé ewu bàbá wa ti ń ráàrí sáà bàbá wa náà wọ́n ń jó báyìí. afẹ́wà Islam Lukmanu ni wọ́n ọmọ mi mọ̀ ṣe bẹ́ẹ̀ o fa innaka lam tukhliq laha wọn ò dá ọ fáyé o wa ma khalaqa Allahu khalqan ọlọ́wọ́n wa dá ẹ̀dá kan ahwanu alayhi minha òun wá yẹ̀yẹ́ láyé ni ọlọ́run ọ̀dẹ́ dà kàbẹ́ fa innahu lam yaj'al na'imuha thawaba lilmuti'ina ọlọ́run ọ̀dá ìgbádùn ayé kódà fẹ́ni tí ń bá ń tẹ̀lé tiẹ̀ nìkan bẹ́ẹ̀ náà sì ni wala bala'uha uqubatan lil'asina ọlọ́run ò sì dá ìyà nínú ayé fẹ́ni tí ń bá ń ṣẹ̀ nìkan ẹ̀wọ̀ ọlọ́run ó ti tó gbogbo ẹnu ni ya bunayya ìwọ ọmọ mi la tadhak min ghayri ajabin mọ̀mọ́ rẹ́rìn láì sí nǹkan kó orí nǹkan ìmọ̀ kan ọkàn sàdédé bú ẹni kàkàkàkà kó ti dákẹ́ ìwò ní dákẹ́ ìwọ ọmọ mi mọ̀mọ́ rẹ́rìn bẹ́ẹ̀ wala tamshi fi ghayri adabin tọ̀ wala tamshi fi ghayri adabin sẹ́gbọ́n tó yùn mọ̀mọ́ rìn
lọ́bi tó ṣe pé kò sẹ́kọ̀ọ́ mbẹ́ máa rìnrìn ẹ̀kọ́ máa hùwà ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ ẹ̀kọ́ gbogbo òṣèṣì rẹ̀ jẹ́ ọmọ ẹ̀kọ́ kọ́dà dání bó wò kọ́dà bó wo nǹkan jọjẹ́ tẹ̀kọ́ jọ́jẹ́ tẹ̀kọ́ ẹlòmíì àwò hàn ta ló wá lóhùn ọ̀la ẹ̀kẹ́ àdàbí àmìlẹ̀ àdàbí náà là ń gbọ́ báyìí wàlá tas'al amma la ya'nika ìwọ máa mi ṣé olùpọ́nù sọ fún mi wọ́n sì máa béèrè kankan tí ọkàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ ẹwù ẹ̀kọ́ ẹ̀kọ́ ni àfẹ́ ìwà Islam ẹ̀kọ́ ni yẹn ni pé ṣe tiẹ̀ nù tiẹ̀ ni ó ṣe o ya bunayya ìwọ máa mi la tada' ma laka ntọ́ bá jẹ́ tiẹ̀ mọ́ra láre wala taslihu ma la ghayruka kọ́ ọmọ wa lọ tún tí ọkàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ kọ́ ọmọ lọ tún ṣe èyí tó kàn ni wò ṣe kírun gbààwẹ̀ yọ sàká ṣètò Ọlọ́run. bí kò fi ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ fún wọn ló jẹ kó tọ́jú àwọn ọmọ wọn lọ sí ibòyí fáwọn kan. èmi òun dáná lọ ilé ọmọ aláìníyà aláìní bàbá àwọn ẹbí tiẹ̀ sì ń rárí ìyá rẹ̀ òró ń jẹ rẹ jẹ ọ̀sán tiẹ̀ di aláìníyà. ọ̀sán àwọn tiẹ̀ dẹrú aláìníyà wọ́n wá lọ gbóúnjẹ fáwọn kan. ọ tọ́jú ilé ló tó tọ́jú. ilé lọ́ọ́ tọ́jú náà àbí kíni fa inna malaka ma qaddamta torí ìtọ́jẹ́ tiẹ̀ òun ni tó ti ṣáájú tó ti ṣe o wa ma la ghayruka ma tarakta èyí tí ó sì jẹ́ tiẹ̀ òun lè tọ́ pati ni ya bunayya ìwọ ọmọ mi inna man yarham yurham jẹ́ ń sọ fún olórí ìwọ ọmọ mi gbogbo ẹni tí bá ṣàánú òun lọ́lọ́run ṣàánú wa man yasmut yaslim ìwọ ọmọ mi àìdébì kankan máa ṣe wòtòwòtòwòtò wọn má bí ọlọ́rọ̀ kọ́ máa sọ lọ ràn ẹni tó o bá rí ti ń dákẹ́ báyìí yaslim yóò sì lálàáfíà àbá yóò sì lálàáfíà ya bunayya ìwọ ọmọ mi ẹ̀kọ́ ni wá kálukó de o ó ní ìwọ ọmọ mi ma nadimta ala sukuti qattum o lè sábàmà lédi pé o dákẹ́ báyìí nígbà kálukú ń sọ̀rọ̀ ìwọ dákẹ́ o lè sábàmà ẹ̀ láyéláyé wa man yakul khayra yagnim ẹni tí ń bá ń sìn sọ dáadáa láyé yóò padà rọrọ wa man yakul batila yathim ẹni tí ń bá ń sọ tí ò da kí ni yóò ṣe yóò ṣe lọ. ẹlòmíì sì lè sọ tó da láyé àníjà wọn sọsọkúsọ káyọ bá gbọ́ àwọn. ẹ jẹ́ kí. káwọn sọ tí ò da ń sọkúsọ náà láyé òfin gbọ́ àwọn. La ilaha illallah ẹ jẹ́ sọ̀sọ̀kúsọ kan sí Facebook òun la yóò fi mọ̀ pa ń bẹ̀ ọlọ́run mọ̀ sí wa bẹ́ẹ̀ láyé láyé. àwa gbé ọ̀rọ̀ bí ò ti jẹ́. yọ wá gbé ọ̀rọ̀ bí ò ti rí àní bẹ́ẹ̀ lórí. àdánwò ọlọ́wọ̀ kan tó wá ń bẹ àwọn yóò tún wá lérò lẹ́yìn. onílérò kí ni. àfẹ́ wa Islam bẹ́ẹ̀ yẹn bá sọ̀tọ̀kúsọ tó lérò lẹ́yìn ẹ̀ má jẹ́ ọjọ́ yín lójú wàláyé bí alayé dé nísìn bọ́mọ̀ kan bá mú ìyá rẹ̀ tó mú jáde ní òwò ọmọlúwàbí tó sokùn sí lọ́rùn tó bá kùn léèrú tí wọ́n mú lọ tíyàwó ń pé ọyàn mi tó mú náà ló sílẹ̀ ń ta yìí abẹ́ tí mi bí ọ yìí ẹ gbà táwọn kan nìyẹn àwọn alájà tèmi náà gan àwọn alájà tòun náà wọn ò jó wọn lọ wájú wọn ò jó wọn ò jẹyàn. òun náà bóun ti ṣe wọn nù. lòun náà bá tún lọ sókè sí ẹtì náà. agúnyán bọ́ọ̀lù ọlọ́ta nù. agúnyán bọ́ọ̀lù yóò lọ ta. alẹ̀ kò sọ́jà ló sì lọ rẹ̀. alẹ̀ kò sọ́jà pa òun ló sì lọ rẹ̀. ọ̀rẹ́ rẹ̀ ẹni mo fẹ́ kọ́ bá náà lọ́ bá wọn. ìrìn ẹ̀wọ̀n náà lọ́ bá wọn. wa man la yamliku lisanahu yadim. gbogbo ẹni tí ó bá kápá àwọn rẹ̀ pé wọ́n ní ó wá sọ̀rọ̀. wọ́n ní ó wá sọ̀rọ̀ máa ń tọ́ sọ má torí pé o fèé bú dìde láyé má torí pé o fèé bú hàn láyé má torí pé o fèé bú ní fọ́lúwàsì má torí pé òun wá fọ́lúwàsì gbogbo ẹ̀ ó di nípa bá jẹ lọ lógún yóò jẹ bọ̀ lọ́gbọ̀n ọmọ ìyá mi àfà tó fèé bú tó fi jáde ọmọ Ádámù ń wọ ọ̀ràn ni wọ́n wo bó lọ́ọ́ parí ẹ̀ sí. èsì rí ntọ́ da sọmọ. kàdùkú náà ẹ̀rí ntọ́ da sọmọ nísìnyí. ya bunayya Lukmanu tẹ́ni wọ ọmọ mi bí iran sharafta minhu kànga tó mú mi nú ẹ tó ti ké bẹ́ẹ̀ ló ti ń mú mi bọ́ọ̀ wẹ̀ ibẹ̀ ló ti ń pa mi bọ́ọ̀ dáná ibẹ̀ dákun wọ́n mọ́ mi la tarumu fi hajaran dákun má dòkúta bẹ́ẹ̀ má fòkúta dì í. ya bunayya. ẹ̀rẹ́ pẹ̀lú náà bí ilé àfáàyàn. yes ilé àfáàyàn. ilé bíbí tó ti kéwù. ọ̀gbọ́dọ̀ dàdàkúdà bẹ́. afẹ́ wa Islam àti owó àti àgbáyé àsáwọn wọn ti ẹ̀kọ́ ẹnìkan kéwù àmọ́ ẹnìkan àti bàbá lọkọ ń kéwù níjọ́ tá a sì rí ọwọ́ àtú bọ́ bá ṣe gbogbo tíra tó ṣe gbogbo ìwé tó lòun kọ kò fọkọ Aláàjì Àbàtà sí. àyàn án ké ṣé bí àwọn Aláàjì Àbàtà ni wọ́n kọ́ wọn kéwù ẹni tí wọ́n bí wá ní kò sí pé wọ́n ní ọmọ kéwù Aláàjì Àbàtà ni níjọ́ tí Ọlọ́wọ́ wa tú àṣírí ìjọ kan ní ìjọ náà ń gbọ́dọ̀ di jókòó
ebi lè ṣe wá sí lódìde kó jókòó. ìwọ àti lágbájá ní kílásímẹ́ẹ̀tì èmi mọ ọkọ yín ẹni tá a wí ìjọba láti rí àtúkọ̀ yẹn. jẹ́ pé ilé àfẹ́ ni àìsùn tí ò dá sí. ilé àfẹ́ ni látàrú mu fi hajaran má sọ tí ọ̀dà ń palẹ̀ àfa rẹ̀. ọ̀dà ẹ̀yin ọmọ kéwú náà tẹ́ ẹ bá tún wá rí tá a fà ń bá rìn tìrì tí ọ̀dà ẹ lọ́ọ́ rin ọ̀nà tí ó yí padà ń bẹ́. bẹ́ẹ̀ ni ẹ má pè wọ́n máa lọ. ẹ má àti wí fún kọ̀ọ̀kọ̀ nígbà bá sí lọ nígbà bá sùn. àní ẹjí wọn máa wú. ẹ má sọ bá wọn o. tí wọ́n bá bàjẹ́ àwọn padà tí yín lò tó dáa. irun tí wọ́n wí lára lọ́rùn yín nù àmọ́ kan bẹ lẹ́yìn lídà wọ́n máa ń pè ẹ̀sà jà máa wò ó nígbà bá ṣubú ní ìsìnkú gbé ọ̀dà níṣẹ́ ńgbà tẹ́ ẹ wá gbé kúrò nísìnyí tẹ gbé kó tọmọsọwọ ẹlòmíì ṣé ẹ̀yin náà rírìn re ẹ rírìn mọ́. bọ́ bá síwájú bá ń ṣe tí ọ̀dà ẹ̀yin tẹ́ jẹ́rò yẹn ẹ̀ dùn ní. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàbòsí lídà ńjọ náà sẹ́yìn náà ròde èrè já nísìn gbogbo bí wọ́n ń gbè yín sí sẹ́wọ́n gbè yín sí mọ́ èló lẹ́ẹ̀ dà lẹ̀ ebi àrẹ̀ náà lẹ̀ ti ń ka ńgbẹ̀ rí ká mọ́ nísìn kí lẹ wá rí ṣe ẹ máa darúgbó ẹ ti ń darúgbó náà ọlọ́run ó tutù isnatani la taskuruhuma abadan afẹ wasiwani o ni wọ́n máa mi Sheikh Lukman anabi Lukman ni wọ́n máa mi dákun nǹkan méjì ń bẹ má máa rántí ẹ láyé o tún wá ní abadan gbàgbé ẹ ní láyé jẹ́ kí ni ó ní isa'atun nasi ilayka àìdá táwọn yẹn bá ṣe sí ọ ìwọ máa mi gbàgbé ẹ má rántí má kọnu dáyárí o àní àwọn ọmọ mọ́ọ̀dé bá àwọn mi ò dé má ṣe bá wọn ẹ̀ńdọ́ta ẹ̀ ń dọ́ta alẹ́ nù ni ẹni bá sì da alẹ́ yọ pàdé ọlọ́run wa ihsanuka linnasi ẹlẹ́kejì tó ní máa rántí má láyé dáadáa tí wọn náà bá ṣe sáwọn èèyàn èmi mọ ọ̀nà mọ́gà. ọ̀ adéyàn jí mọ́ ni aṣọ ọwọ́ dì sí. láàyè òun náà ló fún lágọ̀ ọwọ́ tó ké láàrin àwọn yìí ọmọ mọ nǹkan lò. bàbá ti gbé yẹn bí mi ni wọ́n wú àwọn ọmọ sọ yìí nìsín ọmọ mọ nǹkan lò oṣù kẹfà tí mo fún ọ ní. mo rò pé ẹgbádùn ṣé ètò ààbò mi ni tóun ti gbó tán tó fi nu lẹ ebe yìí tí mo rà ni. ok ntọ́ yẹ kó tó wọn. ntọ́ yẹ kó fún yín. mo rò pé yín pé ni. àṣé ẹ yájú ẹ wòran àti ìrà yín pé ni mo ra nǹkan mi. ya bunayya ìwọ ọmọ mi ittakazu taqwallahi tijaratan. tó ẹ òbí tó wá fẹ́ sọ ẹrù ká ó ní wọ́n ọmọ mi n tó ṣe ni pé lọ́ọ́ mú ìbẹ̀rù ọlọ́run òun ni ó mú ní business tó máa ṣe ó ní yà àti ìkàrẹ̀ bọ̀ òun ni ó mú èrè wá bọ̀ mí ń gé ìrìbì dọ́à láì ní fi ọ́rá rẹ̀ rárá afẹ́wà sílámù ẹ̀wọ̀n gbọ́n kan ya bunayya zahim l'ulama bi rukbatay ọ̀dọ̀ àwọn àfáàní o má pààrọ̀ ọ̀dọ̀ ẹnìkan láyé ọ̀dọ̀ àwọn àfáàní ọmọ wọn. wọn èló ti máa rí nǹkan rí gbọ́. bọ̀ ọba wa dọ̀dọ̀ wọn wà á ń sit ilayhim bi usnayka wà á dákẹ́ kó lísìtì sí wọn pẹ̀lú etí rẹ̀ méjèèjì ẹ̀wọ̀n kan o pẹ̀lú etí rẹ̀ méjèèjì fa innal qalba ó ní torí pé ọkàn tó rí un yahya bi nuril hikma. La ilaha illallah. ọkàn tó rí ni bẹ́ẹ̀ ni nuril hikma ọkàn tó rí un yahya bi nuril hikma a máa sẹ̀mí láyà ọkàn wọn máa sẹ̀mí pẹ̀lú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n. a jẹ́ pé gbogbo ẹni tí ọkàn rẹ̀ bá ń sẹ̀mí pẹ̀lú ìmọ́lẹ̀ ọkàn ọgbọ́n náà ni pé gbogbo tí bá ń sọ yọmọ jọrọ rẹ̀. yọmọ jọrọ rẹ̀ ni àfàwẹ̀ wà sílámù. wọn ò ní pé àwọn àfàwẹ̀ tún sani. wọ́n tún dé o. nǹkan ti tún ìgboro ti dàrú. ìgboro ti tún dàrú o. àṣẹ olórin nìkan pé ìgboro dàrú olórin nìkan kí wíwẹ́ àfà mi náà fi ọ̀rọ̀ dàgbòrò rú. pátápátá síkàdùkọ́ máa gbé ìwọ ọlọ́run nínú àwọn àfáwùsì ló wá tún ní. àgbọ̀ yìí rí. àtúgbọ́ yìí rí. àṣẹ wọn ẹ gbọ́ nǹkan lọ́la àṣẹ wọn gbọ́ nǹkan lóòótọ́. àṣẹ wọn ó sì gbọ́ nǹkan lóòótọ́. ẹ pàdé mi ní kínní ẹ gbọ́ àgbákò ọ̀rọ̀ ọlọ́mọtúnjẹ àṣà àgbákò ìwò tún làgbákò ní ìtànú lọ yìí ṣàánú wọ ọlọ́run. kama tahayala ardul maitatu bi matari samai. gẹ́gẹ́ bí ilẹ̀ náà ti máa sẹ̀mí pẹ̀lú òjò oore tó bá rọ̀ láti sánmà. afẹ́ wa islam kílẹ̀ nífa yìí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya bunayya la tushrik billah. a'udhu billahi minash shaitanir rajim. Allah. bismillahir rahmanir rahim. ọ̀rọ̀ Lukumanu ni wọ́n bá wa sọ yìí. bẹ́ẹ̀ ni ọlọ́run gan ló wá ń rìpọ́ọ̀tù rẹ̀ pé ń bọ́ ọmọ rẹ̀ sọ pé ya bunayya la tushrik ẹ lè dúró bẹ́ẹ̀ billahi àbí yóò ní ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim. ya bunayya. gbogbo àwọn àròyé wọ̀nyí. la tushrik billahi inna shirka la zulmun azim. kò sí ti ń dá wàhálà yìí rẹ̀ gbogbo ń ta gbọ́ yìí lọ́rọ̀ Lukumanu kò sí àyàsọ́nu ń bẹ̀ gbogbo ẹ̀ lọ́rọ̀ ọlọ́run wá ń rìpọ́ọ̀tù rẹ̀ náà Al-Qur'an
fanabu Muhammad sallallahu alayhi sọ wa fún sallam. ọmọ rẹ̀ ilé ọmọ mi la tushrik billah má dà nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run gbogbo àyíká Ọlọ́run òkun lè nǹkan fi dàlú láyé la ilaha illallah. ni wọ́n sọ fún ọmọ rẹ̀ pé tó fi rọ́nà gbẹ̀gbẹ̀ ni pé má dà nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run èmi Ọlọ́run ọba bí mo ṣe ní sùúrù tó bí mo ṣe rọrùn tó èyí tó bí mi nínú ìdílé kéèyàn dà nǹkan mi pọ̀ mọ́ mi. inna shirka la zulmun adhim. àbòsí ńláńlá ni ká ẹ dà nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run Inna lónìí shirka ipò kan ni la zulmun. ìjà àfa láyé lónìí ni èyí tí òru kọ̀ mẹ́bọ ó kéré èyí tí òru inna shirka la zulmun azim. inna shirka la zulmun adhim. ó mú ìzàhárù múnú wa mẹ́wọ̀. inna shirka la zulmun azim. inna shirka la zulmun adhim. inna shirika ìdá nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run lazulimu nazi àbùsí tó ga tó sí kò sẹ́ni tẹ́ báyìí. sáwọn afọ ọmọ gbẹ bọ ni. sáwọn afọ ọmọ gbẹ pèsè. èmi ò sí kàn bí ọba wa. láyìí la àfa ti mi sẹrẹ. èmi ò sí kàn bí ọba wa. lẹ́nu àfa káfọ ọmọ wa pé lẹkùn tó so bá ti àjẹ ní í sìn lẹkùn tá jẹ bá ti oṣó ní í sìn. kọ́dà kejì wọn rántí Al-Qur'an. láyìí la ọba fẹ́ lóko ní àyà kan wí pé kinní kan ó ti lè pé àyà kan wí kinní kan ó dúnú ma ni kò tí dúnú mọ́ òun mọ́ ọ̀tọ̀ ní ti ń kà. lẹkùn tó so bá ti àjẹ ní í sìn lókùn tó ń gbójúlé. Kùránì àkétúnké ni ọmọ kéto pé ọba ti kẹnu bọ̀ kankan máa lọ ni. láyìí la. àmọ́ ń gbòtí pọ̀tọ̀ ní ti ń jí wò. ọ̀tọ̀ ní tẹ. ọ̀tọ̀ ní ń jí wò. asari pé àjọ ń kírun àjọ ń lọ jí ni. ọ̀tán. bẹ́ẹ̀ bá wo yàrá ẹ lọ ẹ yanu ni. ẹlòmí ọ̀dà Ọlọ́run bá kí àwọn alájà gbà. àmín. Ọlọ́run bá sàlékùn kẹ fún wọn. Àmín. ní tó fi dàbí pé tí wọ́n fi yàtọ̀ bẹ́ẹ̀ yẹs. tó fi yàtọ̀ àtàwọn tó rí bí wọn iná ni pé wọn ò da nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run. wọ́n sì máa kìlọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kú Ọlọ́run torí tó bí Ọlọ́run bá ná tó tó ẹ bù. لئن أشركت tọ́nà ليحبطن عملك amaluka Ọlọ́run bá wí fẹ́ àdáfà ní bàmá múnà sọ̀kẹ́ ó tó wọ́n ju olùfò láyé yé ẹ wá wò lónìí a fẹ́ dépò kan ni yóò dé gómìnà ni yóò jẹ nítorí jẹ náà ni èwo ni ò wọlé kílé. wọ́n wà lọ ìlú kan wọ́n máa wá yín ẹran lọ́rùn fún wọn wọ́n máa rí màlúù mọ́lẹ̀ láàyè fún wọn wọ́n máa gbé pèsè wọ́n á ní ẹ lọ gbé sí rí odò wọ́n á ní ẹ rí odidi ẹran mọ́lẹ̀ tọ́ba ti wá dà báwọn kíni. gbogbo ẹni ọba jòkó lérí àga àbòsí tí ń sì ń sọ̀rọ̀ àbòsí tí ń ṣèṣe àbòsí àdáwò tí máa bẹ̀ẹ̀ ni pé gbogbo ọmọ ẹ̀yìn gbádùn ẹ wọ̀rọ̀ Lukman. ẹ̀yin náà lẹ kó bá wa báyìí ẹ̀yin lẹ kó bá wa báyìí. látàdó dẹ̀lẹ̀ hẹ́rìsà ibi ojoojúmọ́ bí تحضر لجنازتك ọdún jẹnẹsà ولا تحضر العرس ibi ìyàwó pípọ̀ ó ti pọ̀ ju aga gèlè lónìí aga tọ̀hún lónìí aga ń sọ fún ọmọ rẹ̀ máa lọ bí wọ́n bá ti ń sìnkú máa débẹ̀ tó dẹ́ kiri ti pati lẹ díẹ̀. tó dẹ́ kiri kan àkàrà pati. yóò máa rán létí àlìkìyàmọ̀ pé ìjọ kan máa fàyè yìí. máa gbé àwọn tẹ̀lé olókùn lọ tẹ́. ìwọ aago mẹ́ta wọn lọ sí wọn bá darí àmà pàdé tẹ̀lé wọn lọ bẹ̀ tẹ̀lé wọn lọ. ìwọ náà ó fi gbogbo yòròyòrò alẹ́ ó fi ilẹ̀ díẹ̀ abáwọ̀ ẹ̀wà sílámù. ó fi ilẹ̀ díẹ̀ ọ mọ̀ pé ìtọ́kàn abúlé àti sànú èèyàn nígbà ni mo kó gbélé ìkàlẹ̀ nísìn ìyá ni ó jẹ́ fún ìjáde kìí àbí kí ni. mú mi bí òfin ṣe tọ́lọ́hún. ọ̀rọ̀ parí. ẹ̀yin jẹ́ máa wá tẹ̀ ń bẹ́ lé tẹ̀ ń gbé tó àṣà Abuja náà ọlọ́jọ́ da fún yín. ọ̀rọ̀ wa yìí tún dijọ́ mẹ́jọ ẹ̀ máa pàdé wa. ìkádọ́lá tó gbé o. àmín. aboríyìn lọ́kọ́. آمين kọlọba Abdurrahimi oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o. ọlọ́mbà wa kẹ́ wọn ọlọ́mbà wa gẹ̀ wọn ọlọ́mbà wa yá fi wọn. ìkẹ́ àtọ́là tó pé àforíjìn lọ́pọ̀lọpọ̀ kò lọ bá Abdurrahimi oníwàsí àgbáyé. salatu rabbi wa salamuhu ala abina alaji àgbà. salatu rabbi wa salamu ala abina alaji àgbà. ẹni kéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké àfẹ́ wa sílámù alẹ́ ní kéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké ẹni kéwu tí o bá tẹ̀lé ń tọ́ kéwu ṣètánì ní kò ní dùn ẹni kéwu tí o bá tẹ̀lé ń tọ́ bá ké. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.